title kí ọkùnrin kó sì mọ bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe àṣepọ̀ látojú fùrọ̀. Ẹ̀yin tèmi, welcome. This is on point, using my words to help others. Alhamdulillahi Rabbil Alamin. But before kí n tó lọ to the matter of today, mo fẹ́ sáré sọ one or two things tó máa ṣe yín láǹfààní. Tí nǹkan bá ti pọ̀ jù láyé, if you do anything excess, ó máa bọ́ sí disadvantage. Bó ṣe oúnjẹ ló lè jẹ jù ní in excess, ó máa bọ́ sí disadvantage. Bó ṣe omi ni, bá a ṣe sọ pé omi dáa tó bá mú in excess anyhow, ó máa choke. Ìbálòpọ̀ àná dáa, ó ní advantages dáadáa, isn't that? But tó bá ti bọ́ sí pé òun ṣe jù, wàá rí the disadvantages of it. Bákan náà, ó ní nǹkan tá à ń pè ní low sperm count. Bákan náà, a ní nǹkan tá à ń pè ní high sperm count. Low sperm count ó ní pé tó ọkùnrin bá dà nísìn, tó bá ti less than 40 million, ó là ń pè ní low. Then the other one tá à ń pè ní high, ó ní tí ọkùnrin bá dà nísìn, tí wọ́n bá ṣe measurement ẹ̀, tí wọ́n lọ sí hospital, tí wọ́n test ẹ̀, tí wọ́n ṣe sperm analysis. Through sperm analysis ló fi máa mọ amount in millions tó ń dà. Ó gbọ́dọ̀ túláàsì ní kó dé hospital kó tó mọ count ẹ̀. Tí ọkùnrin bá dà over 200 million per ejaculate, pé yes, ó dà nísìn, ó wá ń dà more than 200 million. Ìwé jẹ́ kó yé wa pé that is much. A dẹ̀ wá rí àwọn kan, wọ́n náà wọ́n ń dà 300, 350, even 400. Kí ni àwọn olóyìnbó ń pè? Àwọn olóyìnbó ń pè ní hyperspermia. That is condition tó jẹ́ pé ó máa mú kí ọkùnrin dà ju normal lọ. Gbogbo ẹ̀ kò sí èyí tó ní disadvantages. Ó ní disadvantages. Ṣùgbọ́n èmi mọ èèyàn tó jẹ́ wípé ìgbà tó wà ní young, ó ṣe máa ń dà nìyẹn. But ìgbà tí àgbà dé, kò dà bẹ́ẹ̀ yẹn mọ́, ó ti reduce. Ṣùgbọ́n ìyẹn ò ní pé kó mọ̀ bímọ, ó bímọ. The only thing tí mo kàn rí pẹ̀lú ẹ̀ ni pé ó ní high libido. Ó ní high libido. Ó sì wà láyé, ó dẹ̀ ṣàbíamọ ní ọkùnrin. But that is èyí tèmi mọ̀ ni mò ń sọ fún yín yìí o. But ní ìdàkejì ní ojú ìwé jẹ́ ká mọ̀, ní ojú ìwé ni mò ń sọ bí wọ́n ṣe kọ́ lójú ìwé. Ìwé jẹ́ ká mọ̀ pé ó máa ń wá pẹ̀lú lot of symptoms. Symptoms tí wọ́n sọ wípé one, ẹ jẹ́ kí n kà á fún yín. Wọ́n ní ó máa ń wá pẹ̀lú high sexual drive. Òun ni mo sọ fún yín yẹn pé yẹn ó ní libido gidi gan. Then ó máa pain after tó bá dà tán. Then 3, bí wọ́n ṣe kọ́ lójú ìwé, wọ́n ní delay in ejaculation, that is kò í tètè dà. Then colour àtọ̀ rẹ̀ ó máa ń wà yellowish or kó wà off white. Then ó máa ń feel dizzy. Ó dẹ̀ máa ń tètè rẹ̀ wọ́n. Because ìdí ẹ̀ ni pé wọ́n máa ń pẹ́ lórí ìbálòpọ̀. Tí èèyàn bá dẹ̀ ti ń pẹ́ lórí ìbálòpọ̀, ó máa cause pé kí èèyàn mọ̀ tètè tire. Then ó tún máa ń jẹ́ kí wọ́n máa mí anyhow. Wọ́n máa ń jẹ́ kí wọ́n máa mí anyhow nígbà tí wọ́n bá ṣe ìbálòpọ̀ tán. Then bí nǹkan ọmọkùnrin wọn ṣe máa ń nà, nǹkan yẹn ó máa ń nà gidi gan. Then ìgbà míì wọ́n máa ń rí àtọ̀ kan mọ́ drop, àwọn tíntín àtọ̀ nígbà míì gan tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ṣe àṣepọ̀, wọ́n kàn máa rí àtọ̀ yẹn máa dà. Then ìwé tí wọ́n á fi yé wa pé ó lè lead sí impotency tàbí ìdákọ́lẹ̀ tí wọ́n pè ní erectile dysfunction. Wọ́n ní patients with hyperspermia may find it difficult to get an erection because of over kan tí wọ́n ṣe yìí pẹ̀lú wàhálà tí wọ́n ti ṣe nígbà alákọ̀ọ́kọ́ àti wá rí erection nígbà míì ó máa ń difficult bí wọ́n ṣe sọ ní ojú ìwé. But mo ní èèyàn tèmi mọ̀ kò rí bẹ́ẹ̀ nítorí pé kí ni, even gbogbo chemical food tá à ń jẹ pẹ̀lú gbogbo jẹ̀díjẹ̀dí infection yìí, kò yí as time goes on, kò yí jẹ́ kí ó máa ń reduce the testosterone tó ń kọ̀ sí irú wa báyìí. Nítorí gbogbo orú nǹkan báyìí is that wọ́n high nínú testosterone, òun ló fà á tí ó fi ń rí báyìí. But with time, pẹ̀lú gbogbo air pollution àti gbogbo nǹkan tó wà láyé àti age àti sickness, ó máa ń sábà gbarú hyperspermia yìí lọ́wọ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. So lèmi fi sọ wípé èmi ò rí nǹkan tí ó jọ mọ́.
bẹ́ẹ̀ bí mo ṣe wá sọ yìí ìwọ tó bá rí pé òun go through irú issue báyìí bóyá tó bá dà àtọ̀ rẹ máa fẹ́ kúnnú kọ́ọ̀pù lọ sí hospital kí wọ́n ṣe sperm analysis fún ẹ tó bá dẹ̀ jẹ́ wípé tó bá ṣe nígbà ó ti ń express much of this àtọ̀ then ó tún wá fún ẹ ní issues ó ń fún ẹ ní pain òun fi fatigue nítorí ọjọ́ iwájú kó mọ̀ bá lead sí impotency lọ sí hospital tó bá wá ní kankan tó ń lò tó fi ń boost ara ẹ̀ pẹ̀lú condition báyìí it is either kó reduce it to the merest minimum barest ìwọ tó bá ti ní issue báyìí bẹ́ẹ̀ kó tó dípò lè determine báyìí ó ní láti dé hospital ẹ̀yin tí tèmi mo rí nǹkan disgusting kan tí mo rí very disgusting mo dẹ̀ gbàládùá kí ọmọ rẹ tó ń wò mí kó mọ̀ rí ẹ̀yin obìnrin irú kíní báyìí tó bá ń ṣẹlẹ̀ tí ọmọ ń wò tí ọkùnrin ń wò níbo ni ààyè àwọn obìnrin wà ó disgusting ó bani lórúkọ jẹ́ ó dójú tì yàn kí ọkùnrin gidi tí mo bá sọ fún yín pé ọkùnrin gidi ó yẹ kí ẹ mọ̀ kan tí mo sọ kì í ṣe pé ó sọ́fà kì í ṣe pé bóyá ó ní okó nóbò ó ní ojú ihò méjì o kò ṣe bẹ́ẹ̀ ọkùnrin lọ́lọ́run dá àwọn méjèèjì wèrè tí mo rí ọkùnrin lọ́lọ́run dá wọn full fleshed men ẹ lọ gbéyàwó sílé ẹ wá ń dúfùrọ̀ ara yín bọ̀bọ́ yẹn wà lórí TikTok èmi rò pé cross dresser ni mi ò mọ̀ pé ó ń dúfùrọ̀ tí wọ́n bá sọ wípé àwọn tó ń dófùrọ̀ ọkùnrin tó ń dọ́kùnrin ṣe problem wa ni ibi tí problem wa gangan ti bẹ̀rẹ̀ nìyẹn bàbá àti ìyá lálùbáríkà ẹ dìde o ẹ dìde gbáà ẹ dìde ẹ̀yin ìjọba ẹ dákun there is law against this ẹ gbé law yẹn dìde kò í ṣe pé nítorí àwọn tó ti wà nínú ẹ o nítorí àwọn ọmọ wa kí wọ́n bá kó sínú ẹ ní o ìkan tèmi sọ yìí mo mọ̀ nǹkan tí mo sọ mo mọ̀ nǹkan tí mo rí o wọ́n wá package ẹ̀ and right here in Nigeria wọ́n package ẹ̀ tẹ́ bá rí bí wọ́n ṣe package ẹ̀yin tèmi bí wọ́n ṣe package kìíní kò ní yẹ wọ́n mo ní kò ní yẹ wọ́n sẹ́ kò ní yẹ wọ́n èmi as a mother mo ń fìlì ẹ̀ àwọn ọmọ wa Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa kó sọ́wọ́ o a ní láti dìde láti máa preach irú kìíní Ọlọ́run ní ò fẹ́ yes Ọlọ́run ní ò fẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń wá bí tẹ́ ẹ ti ń wá ẹ lọ wo inú ìwé mímọ́ ẹ rí ń bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó sọ ń pa ẹ̀ àbí ìwọ tó bá sọ pé mùsùlùmí ni ẹ ṣé bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló gbé Islam wá ìgbà tí Ànábì dẹ̀ ti sọ pé òun ò fẹ́ Ọlọ́run ò fẹ́ Ọlọ́run ò fẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé Ọlọ́run ò fẹ́ torí kẹ́yìn nǹkan mọ̀ sọ yí pé ibo ni wọ́n kọ́ sí níbì kan níbo ni wọ́n kọ́ sí nínú Al-Qur'an níbo ni wọ́n kọ́ sí nínú Bible ẹ lọ Bible ẹ rí ń bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ò fẹ́ ó ní èèyàn tó bá ṣe ìwà yìí kò ní rí ojú rere Ọlọ́run ṣé wo ò fẹ́ rí ojú rere Ọlọ́run ni ṣé wo ò fẹ́ kí àwọn ọmọ rẹ rí ojú rere Ọlọ́run ni ìwà pálapàla ìwà wèrè ìwà òṣì ìwà ọ̀dẹ̀ ìwà ọ̀daràn ìwà jàgídíjàgán ìwà òṣì ìwà poverty ẹ̀rù bà mí ẹ̀yin èèyàn ẹwọ ọkùnrin ẹwọn nǹkan tọ́lọ́run jogún fún wọn lábẹ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tẹ́ bá rí ẹ̀pọ̀n àwọn ọmọ wèrè yìí tẹ́ bá rí ẹ̀rù Ọlọ́run ó sì bà yín ẹ̀rù Ọlọ́run ó sì bà yín tó yẹ kí wọ́n fi sọ́kọ obìnrin wọ́n wá waste ẹ̀ lórí ìfúrọ̀ A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Ọlọ́run o bá wa gbógun ti àwọn tó ń gbógun ti wa if you say this is not my problem it's our problem Ọlọ́run bá wa gbógun ti àwọn tó ń gbógun ti wa yín tèmi mo fi yín kalẹ̀ sí ìbà tọ́jú àwọn ọmọ ẹ o search àwọn ọmọ ẹ bìnchìkẹ́ wọn dáadáa mo gbọ́dọ̀ wo fídíò báyìí o mo rí àyà mi já ẹjọ́ torí tọ́lọ́run ẹ má wá sọ pé ajé wo fídíò náà ẹjọ́ torí tọ́lọ́run ẹ má wá sọ bẹ́ẹ̀. This is on Point by 2 using my words for this. Bye for now.